Jojo. Hello, OmoWest. Báwo. Tó a lè ọ̀gá mi kò ní bàjẹ́ ara ẹ̀. Ẹ kò sí wèrè lákọ̀ mo wà bí bọ́ǹbù. Irọ́ mo ti kó níbọn, mọ̀ pé ìbọn máa ń pa káàfù ńgbà mi. Bọ́ǹbù máa ń dùn, I scatter everything. Mo máa gbọ́ information kan sí ni láti ẹnu bíjì. Ó sọ fún mi pé sáìdì bíi kìíní bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ kọ́ ilé kan bẹ̀. Níbo? Wọ́n ti ń kọ́ roof. Wọ́n bẹ̀rẹ̀ láti foundation. Jíjó fi kan wọ́n ti ń bo roof. Ìwọ gan ó bukú o. Ó lè jẹ́ pé ìsinú jẹ̀ wá ń sọ fún mi. Aládùúgbò mi tí ń tí yò. Tí ń tí kù. Ibo lẹ ṣe wà lórílẹ̀. Tí mo sì ń mì. Ẹ kò sí wèrè. Ìwọ fún mi ládírẹ́sì kó fún mi ní gbogbo details yẹn. Màá kọ́lé sí wọn lára. Màá wọlé síbẹ̀. Màá ṣe nǹkan tí ò dáa kó tó di kémi gbowó lọ́wọ́ wọn gangan. Bò ẹ mú nǹkan ṣé kèmi wá bá yín lé ní kájú lọ sọ́dọ̀ bíjì sódà wọ́n máa fún wa ní full details bó bá ṣe máa jẹ́. Ìwọ gangan ò mọ bẹ̀. Bígì gan bóyá ṣàlàyé fún mi gan ibi tó ṣàlàyé fún ọ̀bọ̀ mò tí mo ibẹ̀ gan Bígì ló mọ màdúgbò bẹ̀rẹ̀ bọ̀ ó kọ̀ jẹ́ kó kọ̀ fún mi ti bẹ̀ náà ni. Bígì ló mọ bẹ̀ àbí? Kò sí wèrè. Ó ti lọ náà ni. Jẹ́ ká wọlé sí Bígì lára kí Bígì ṣe kí ni kò gbé wa débẹ̀ gangan tán. Tó bá ti gbé wa débẹ̀ nǹkan á ṣe wọ́n ṣá. Nǹkan tí ò dáa ṣe wọ́n ṣá. MNC nǹkan máa ṣẹlẹ̀ lé wọn ṣá. Ok màmá bọ̀ lọ́dọ̀ yín sẹ́n. Kò sí wèrè. Ètò àlàyé kò ní bàjẹ́. Èmi OmoWest gangan tí ń tí yò. Ẹ̀yin gangan wá ń ṣe foundation. Ẹ tún ború. Ṣe nǹkan burúkú fún yín. Ọ̀rẹ́ mi ó ga ọ́ ó máa rí bọ̀bọ̀ tún jáde kí lórúkọ ìdí tó dàbí abirùn yẹn kí ló máa ṣe ló láìkì. èmi ni ti bá wò ó sọ fún ni. Ó ní bí kára wo mọ̀rẹ́ ẹ tí mo wá sọ́dọ̀ ẹ yẹn mo láìgé ọ yẹn tó yẹ máa ń rìn mo ní bí fòwé ẹgbẹ́ ẹ̀ lọ́rọ̀ pé àwọn bàbá yín làwọn ń gbé tí wọ́n wá ìlú mi ni. Wọ́n wà lé. Ọmọ ẹlẹ́lẹ̀ káàkà báwo ni ilé ìṣẹ̀lẹ̀ náà? Bígì nǹkan ṣé Bígì wà nílé? Ó wà lé. Okay. Kala. How are you? OmoWest. You know me. Ṣẹ̀wà. How far? Mo wà o. Báwo lẹ́bi tì? Fine. Ṣé ṣàwà òkè? Èmi náà rí pé wà òkè. Ẹgbẹ́jọ́ mẹ́ta. Àjọ kan pẹ̀lú jẹ̀rẹ̀. Kara bèbí. Ẹlẹ́lẹ́yìn. Ìwé kí la sùn. Ọ̀dọ́ tẹ̀ sọ pé àwọn ṣe kí ni àgbà ní skul kọjá ká ṣe kọ́ ní àsùn. Káàsán ló jẹ́ bẹ́ẹ̀ àdùn. Àbó orí bọ́ wọn ṣe dùn. Oníwé dàbí ègbìn. Ìwé dàbí ègbìn. Bàbá ó pọ́n délẹ̀. Kára. Ìwé oníbọn ṣe kí kú bí ti sẹ́lá bá ṣe ń jọ. Àṣẹ wàhálà. Ọlọ́run. Ẹlẹ́lẹ́ ojú. Kára. Kó tẹ̀ ti gbó ṣe fún láti ọjọ́ yìí. Bí ẹ ti wò pé òkè bàbá yìí OmoWest jẹ gbà nọ́mbà ẹ̀kú yìí pín sójú ẹ̀ kí ọ̀nà àṣekínì ẹ̀lú ẹ̀lú káàtẹ máa dún fúnra wa. Ábì ó ti yẹ Yetty mama. Sorry, can you please just No. Ó ti yẹ Yetty ó náà fẹ́ ṣe iṣẹ́ ogun. kò sófò àwọn náà wá ṣàpọ̀ kò sí bàbá wàhálà. ń tẹ ẹ̀lú ẹ̀yẹ síbẹ̀ a máa fi ẹ̀gbìn rẹ̀ ó ti yẹ. Bàbá ẹlẹ ṣe ti bàbá ṣé ó mọyàn ni ẹlẹ bàbá ló ń bẹ sọ̀rọ̀ tó lọ ń wò ló ń ṣe bákan ó dáyọ̀ mọ̀ ó mọyàn àní kò ṣe ti bàbá kọ́ gbẹ̀yìn fún ẹ̀ ta kọ́ gbé láta. Yetty ọmọ ẹlẹ́mi náà ni wo bí kára ó ti yẹ ìwọ máa fọ aago mi ló máa jẹ́ díẹ̀ last ọlọ́run àjì súnmọ́ ayé kó mọ ayé kó mọ bí ayé ṣe ń dánwò ó ti yẹ aago mi ló máa jẹ́ díẹ̀ at last ó ti yẹ Yetty wọn náà máa ṣe iṣẹ́ obìnrin àìwọ ṣé obìnrin ṣáà obìnrin bí ọkùnrin ni wọ ó ti yẹ OmoWest. Bígì
ìjọba kò sówó kò sílẹ̀. Ó ti yí ẹ. Kò sówó kò sí fàájì. Jẹ́ kó mọ̀. Kí ló ṣẹlẹ̀ léyìí tí mo rí ẹ lémi yìí? Ṣé kò sí wàhálà ṣá? Jẹ́ kó mọ̀ ẹ pé ìjọba abúlé ṣe ó láwà. Yes ma, ó yá na. Eléyìí tí mo rí ẹ lémi kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ń ṣẹlẹ̀ gangan, ó ti yẹ gbẹ́jọ́ ti já mi. Búkì wo lè sọ fún mi pé West wọn ń ta? Ó sọ náà, ó bèrè yín mo jẹ́ nípa ẹ̀wà nílé. Ara ẹyẹ lára rí àtàjà rẹ̀. Ó ti yẹ. Ọwọ́ káà méjì lọ ó ti yẹ. Gbogbo spirit mi wà pẹ̀lú ẹ̀. Ó pọ̀. Ọlọ́run. Báwo ló ń kó? Wo mo ṣe rí nìyẹn ṣáà fún wọn sílẹ̀ wàhálà wọn pọ̀ bọ́ ṣe. Mo rí pé mò ń fọwọ́ tọ́ ẹ kókò ṣàdákẹ́. Wọ́n bá dáadáa wọn. Ètò ìsọ̀rọ̀ tá a fẹ́ sọ pé kí dájú ẹ máa wọlé wá ṣe understand wọ́n tí mo ń sọ fún mi lóòótọ́ sí ni pé mo fẹ́ kó lọ ṣe stylist ṣe understand tó bá lọ ṣe stylist yẹn at least wọ́n náà tún wà á boost more knowledge then wà á tún rówó. Èmi náà ti ń lò tẹ́lẹ̀ ní because láti ọ̀sùn láti fi owó tí bá sísá mi lọ sọ tẹ́lẹ̀. Kò sówó ẹ jẹ́ kó lọ ṣe stylist. nítorí o sọ pé àtijọ́ ṣàlàyé sí ara rẹ̀. Àdìgbẹ́mi àtọ́ àbúrò mi àtijọ́ sọ. Nítorí mo ṣe sọ pé ẹ jẹ́ ká jókòó ká sọ dáadáa bí bàbá ẹ̀ tó dé ìfẹ́ wà là bọ èmi fún support mi kò sí nǹkan tó tẹ̀lé ṣe no going back ni. o fẹ́ ṣe ń wẹ̀ wọ́n lọ máa bẹ̀rù ok wọ́n lọ máa ṣe léyìí o ṣàwọn pé àǹtí mi ìjìgbò náà ń gbé so ìṣesí sọ pé mo lè pè wọ́n kí n ṣàlàyé fún ọ pé o fẹ́ wá bá wọn ṣeré for some time so pé o fẹ́ máa lọ ṣe stylist o ṣàlẹ̀ gbọ́n mi náà èmi mọ̀ pé wọ́n máa gbà but kọ́ tó kọ́ wọn bá mi lẹ́rù sí ni wọ́n gan ní ẹ̀rù mi. Àbúrò mi ò ṣe ọmọ burúkú ẹ fílẹ̀. no ní sùúrù ó ṣe kí n sọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n sì pé ò níwájú ò ní lẹ́yìn ojúkan ẹ̀kọ́ Àwọn mi trust me now. Ṣé mo wà burúkú tẹ́lẹ̀ rí ni? má sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa lọ sí skul nìyẹn skul tó wà tó ṣe máa sọ pé èèyàn ò lè lọ ọ̀nà jíjìn lẹ́fẹ̀ẹ́ lọ. Ẹ fílẹ̀ mo ní tẹ́mu èèyàn máa nígi lẹ́yìn ọgbà kò ní mo ní kì í ṣe ọmọ burúkú. jẹ́ kí n bọ́ ọmọ yìí sọ̀rọ̀ mo mọ̀ ká tí mò ń sọ o Kì í ṣe ọmọ burúkú. tí ti bá bàjẹ́ ń sọ nídìí ló máa dà. Kì í ṣe ọmọ burúkú fa. Kára is that a promise? Yes. Gbogbo ọlẹ́tọ̀ ń ṣe ń lé bíbá ìwà dọ̀hún yẹn ò ní pọn mi ò ní ṣiṣẹ́ lóní mọ́ọ̀bù ò ní ṣe kankan. Wàá ṣe. Àǹtí mi yìí tá a sọ ó dùn ẹ wọ ẹjọ́ torí Ọlọ́run ebi ń pa mí ebi kì í wọnú kọ́rọ̀ mi wọ̀ wá lọ bẹ ṣu sórí iná pẹ̀lú òróró kú tọnu. Oúnjẹ yìí náà ní ṣàfihàn ni. Dídé. Dídé. Jọ̀gbọ́n lé wa tá à ń sìn nìyẹn lọ́ba dáná. Ó yá dídé. Wọ́n náà dídé ó tún yọ lẹ́jù. Ó ṣe wọ́n lọ ṣe lọ́hùn nìyẹn. Wọ́n á sítá mi dùpò. Tó bá lọ ṣe ní dùpò nìyẹn, wọ́n á ṣe fún ẹ lọ́hùn. What exactly is your problem? Ṣé o lè tí tó fi ń gbọ́rọ̀ ni? I said I don't love you. Get this straight into your skull. Wọlé ṣe kí ni? Ṣé ebi jẹ́ lè dáàdì ẹ̀ ni? Bọ́bọ́ yìí ṣé o ò létí ọ̀rọ̀ rárá ni? Ó ní mi ò nífẹ̀ẹ́ bí but I can't. Calm down, wá ti ẹ jẹ́ kí n sọ. I really like you. Jọ kí ló fẹ́ sọ? Kí ló fẹ́ sọ? Kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ? Listen, I don't love you. Get out straight. You can look for your love. Lọ sí Kútọ̀nù, lọ sí Safara. There are a lot of girls. Just find your love somewhere else. I don't love you. Now listen, jẹ́ kí ilé jẹ́ first and the last you will ever come to this house. Wo ilé ìjàdá, níjọ́ tó bá tún wọ bí. Ọkọ tí bá ṣe fún ẹjọ́ just take it like that because I don't understand. Ṣé ti pa ni? I don't love you. Get lost. Ẹ̀tọ́ ń fi mí lẹ̀ sórí. So sílẹ̀. Wá ti ẹ jẹ́ kí n sọ. Sáré dàbí pẹ̀lẹ́ ẹ̀bẹ̀ má ṣe lẹ̀. Feel embarrassed. It's bad. Mọ́mí Kára, mo lè sọ fún mi pé mi ìfẹ́ kọ́ ọmọ ìlọ ṣe stylist bí kọ̀ọ̀kan. Ṣé bí máṣíìnì ilé náà? Jẹ́
kó máa manage ẹ̀ tó bá manage eléyìí títí tí bá ti rówó yẹn máa gbá ṣọ́ọ̀bù fún ilé ìbò ṣe o. ẹni sùúrù wáyé tó yẹ pé ẹ bọ́ lóòsì kàgídì borí báyìí bí fáànù yìí bò mo ní pé kẹjọ pọ̀pọ̀ yìí lọ ṣiṣẹ́ ń ta ẹ bọ̀ àwọn kékèké báyìí tí wọ́n yẹ kó lọ fèsì láìfún wọn láti dà yìí lọ kó lọ ṣiṣẹ́ alice òun náà mọ anínú lẹ́ẹ̀dì iṣẹ́ á mọ̀ pé ó ṣe kó ṣe kó ṣe kó ṣe lélẹ̀ ẹ jẹ́ kó lọ ṣiṣẹ́ kàgídì borí ẹni pé kó má lọ ṣiṣẹ́ ta. Bàkàrà tí ẹ bá ní wò ní ọgbọ́n ọmọdé ti tèmi o èmi support àǹtí mi rí kẹjẹ kí kára kó lọ ṣe stylist tó wà ní orí ẹ̀mí ẹ̀ ṣe rí àwọn ọmọ ọ̀sìn yìí tí ẹ bá ti fún un ní chance láti ṣe nǹkan tó wọ́ tó wù wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣolóṣó ni. àbí ọlọ́run tẹ̀ ní jẹ́. àmì àǹtí mi ẹ jẹ́ kó lọ ṣe stylist tó fẹ́ ṣe. ok àjọ ọmọ ẹ̀yìn méjèèjì. wo làjọ mo tọrọ mo bẹ́ẹ̀ sọ. bọ́sọ̀ ó tọrọ kọ́ yẹn àjọ ọmọ yín ni àbí ṣé kò tẹ̀ fẹ́ ṣe nìyẹn ẹjọ́ máa yanjú ẹ̀ ó máa tó yín tì. nǹkan tó mi fẹ́ nìyẹn kó máa lọ ṣiṣẹ́ ń ta á lọ ṣiṣẹ́ ń ta kó jọ tó bá bímọ mí sí bomi kó lọ ṣe tó fẹ́. àǹtí mi mo gbọ́jà rẹ̀. olóhùn ló mọ bí tẹ́lẹ̀ fojú sí tẹ́lẹ̀ fẹ́ ó kì í ṣe pọ́ fáyìn náà ni wọ́n tún ká gidi bò. ifá mo tẹ̀ ti ṣe tó kí tó ká máa kábàámọ̀ mo ti fẹ́ tán mo ti fẹ́ tán. èyí á máa ká gidi bò òṣùwà ládàá ló bá wù ọ́ kó gbọ́ bọ́ ọmọ yẹn ó máa lọ ṣe. a lọ ṣe kó lọ bímọ mi síta. báwo ló ń ṣe báyìí náà mi ò láìkẹ́ rárá láti jọ ìjọ yìí mo dẹ̀ ń gbé olówó ẹ̀ lásán ló ń yí mi báwo ló ń ṣe báyìí náà I don't like it mi láìkẹ́. Mo bí ní sùúrù náà wọ́n láti inú mò ń bá kiri you know I can't do without you know I love you ní sùúrù. You love me. Bí bá ìlú like mo ti sáré rally round mo ti sapá mi ìwọ̀nba tí mo rí ìrìn àjò ṣọpọ̀ mi ṣé wàá bá mi máa ní ọ̀dọ̀. kò wá má disturb mi kò wá láti jọ ìjọ yìí kí ló dé kò wá kò wá láti jọ ìjọ yìí kí ló ṣẹlẹ̀ náà ó dẹ̀ ń yí mi ṣé owó ni mi ò rí rí ni. kò wá. mo mọ̀ pé kò pé bàbá mi má nì mi láìpẹ́ máa ń ṣe rárá. má bínú sí mi a ti fẹ́ mú weekend. kí lélẹ̀ owó yóò pè náà. èmi mọ̀ pé kò pé sí a ní máa bẹ́ẹ̀ wá sí máa wá yòókù sí tí bá ń bọ̀ ní ọdún ẹ̀ weekend máa bẹ́ẹ̀ fi kù. kò sí wàhálà mo ti gbọ́. ṣé kí wá ní weekend. fún kí nìyẹn kí ló fẹ́ wá sí weekend kí ló ṣẹlẹ̀ gbà gbówó ẹ̀ padà. má bínú owó náà ni mo torí ẹ̀ náà mo ṣe. mi láìkí ẹ o mi láìkí ẹ o get out. ó bá kára ó tó lára ẹ̀pà. ìgboro ní ìrírí bákan tí ò sí tá a rí ẹ báyìí. mo bá kára mi ní parọ́ fún ẹ o ìròyìn ayọ̀ kan ìmọ̀mú wá fún ẹ sórí táyà pọ̀ lórí omi ìyọ̀fẹ́ ta o owó rẹ̀ báyìí belenja báyìí sì ni. táyà orí omi nù. gbogbo rẹ̀ ti dín ìkàwọn bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n wò pé àǹfààní yẹn kò gbọ́dọ̀ dé kó o má jẹ́ nínú ẹ̀. bẹ́ẹ̀ tí ẹ rí ọ̀rẹ́ mo ṣe wá ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ tí ẹ rí. wo sórí táyà yìí bẹ́ẹ̀ kó wá kó o rà tó o bá rà náà wá jèrè tó pọ̀. kí n là ń bẹ̀. ó ṣàlẹ́ bí mo dákẹ́ lọ sí i gbogbo owó dé lára mi báyìí. gbogbo dé lára rẹ wo. ọmọ tá a ṣe ọ̀rẹ́ mi tó bá ti di lọ́nà níwòye ọ̀nà bó ṣe yọ sí mi náà lọ́ọ́ sì yọ gẹ́rẹ́ ní sì rọra wá èyí tó bá jẹ tó jẹ́ owó gidi ń kó fún ẹ. a nígbàgbọ́ lórí ẹ. ó bá kára àbájá òkú àwọn tó ẹ̀jẹ̀ sórí táyà yìí tó o bá dáwọ́ lé wà jíìrì tó pọ̀ npẹ́ wo filamẹ́lì mo fi búra fún ẹ tó bá pọ́n 100,000 lẹ̀ máa jẹ́ lọ́dún 100,000 sí. ọ̀rẹ́ mi. wà jíìrì tó pọ̀ ṣé mo mọ́ fọ́fọ́ ẹ rí ni ọkọ̀ mi balẹ̀ nínú mo fọ́fọ́ ẹ wo o ti dolówó láìpẹ́. ó dẹ lójú ni o ṣìkìṣìkì máa mi tí ó bá dẹ lójú ò ní ṣe báyìí. èmi ò mẹ́ja tí ò lè rà nù wo bá bàbá kára wọlé kòkó ògbóró wa ká ṣe kòkòrò. kò tiẹ̀ wá sí ilé ìbò làwọn ọmọ yìí wà lọ báyìí. Hello?
Adebukola, what exactly is your problem? Ṣé bí mo sọ pé kó má pè mí mọ́? Ṣé ti pa ni? Mo ní mi ò nífẹ̀ẹ́, má pè mí mọ́. Listen, jẹ́ kí ilé jẹ́ first and the last. Tó máa tó ever pè nọ́mbà mi. Please. Ṣìkìṣìkì bá mi. Bàkárà. Tó bínú. Omi ìbínú. Òun wá fóònù mi látàárọ̀. Ní àsáwọn ọmọ yẹn ibi bẹ́ẹ̀dì mi lọ́fíìsì. Bínú kẹ̀. Kí wá bínú sówó Bàkárà. Wọ́n mọ yẹn rẹ ni. Mo ní kí n ṣe sí ẹ̀sìn náà. Tẹ̀ síbẹ̀. Wọ́n rí sísìn. Ó ti tẹ̀. Kò pẹ́. Ó ti tẹ̀. Òyìnbó ti ṣe dáadáa. Ó tún lò tán o. Bàkárà. Ó wá ṣe kékeré lórí kékeré bẹ́ẹ̀. Ìlò tún wò bẹ́ẹ̀. Ṣé mo lè ṣe mọ̀? Ṣé mi lè kúrò fún ọ ni? Ọ̀rẹ́ mi ṣe lè parọ́ ni. 7:30 ló tẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ ṣe kékeré lórí kékeré. Màá fi 2 tí kún. Àwàjẹ́ wá gèrègé. Ó àtijọ́ ṣoríire. Ọ̀rẹ́ mi. Inú á dùn. Ayọ̀ á kún. Ó ti ṣe ìtọ́mọ̀ bọ̀. Wá bínú ní sùúrù. Ọgbowó ń sìn. Bó ní sì wá rí táyà. Òwú Bàkárà èèyàn burúkú rèé. Bó bí tí bó wá Mo ní. fún mi lówó tó sì ń sìn. Ó dẹ̀ ti rò méjì. Ọkọ ẹ̀ ti rò méjì. Ọkọ mi ò rò méjì. Ọ̀rẹ́ mi, báwo la ṣe rí táyà? Òyìnbó wà lórí omi báyìí. Àkókò gbọ́dọ̀ lọ. Gbọ́dọ̀ máa lórí omi. Kí n fún ọ lówó náà. Ìdáyé ọ̀la. Owó dé. Ṣèkìṣèkì báàrẹ̀. Owó dé. Bàkárà. Ó ti ṣoríire. Tó bá ti wá dì òfin ọ̀la. Tójú bá yẹjú. Kóhùn máa yẹ. Tójú bá yẹjú. Kóhùn máa yẹ. Tójú bá yẹjú. Kóhùn máa yẹ. Ọ̀rẹ́ mi dáadáa ní ẹ̀. Má jẹ́ kó wá di pé a mọ̀ wá. Ó jẹ́ kó ti yí ọ. Ṣé ọmọdé mi ni? Ó jẹ́ kó ti yí ọ. Bàkárà. Yọ̀dà fún ọ. Kò sọ̀rọ̀. Èmi náà gbóde sí. Ọgbọ́n máa ń bọ̀ lọ́nà. Kò sí wàhálà. Kò sí wàhálà bàbá mi fẹ́. Èèyàn rí Bàkárà. No, my people I was stressful. Ládùúgbò àṣírí náà. Ló ṣẹlẹ̀. Ṣé sáwọn ọmọ ẹ̀ ṣé wọ̀ ìyàwó bọ́ọ̀lù ṣé wọ̀ Wọ́n disturb me o, wọ́n disturb me but irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́. Wọ́n gan aláyé ni ẹ́ ládùúgbò yìí. Wọ́n lọ láwọn ní gas ẹgbẹ́ yìí. Ti ya tàtú. Ẹsẹ̀ méjèèjì ni ìyá sí o. Ẹ̀wọ̀n ẹ̀rọ ń gbé mi débẹ̀ ní Mi ò gbé níbẹ̀, wálé. Ẹ̀gbọ́n. Àbí wálé kọ́ yìí. Wálé junior mi. Wọ́n á tọrọ oúnjẹ lọ́wọ́ wa. Ẹ̀gbọ́n kìíní kan kí lẹ fẹ́ ṣe. Wálé. Ẹ̀gbọ́n ẹ̀rọ wálé mọ́. Eléyìí ti sọnù ti pẹ́. Ẹ̀gbọ́n lóde kí ló jẹ́ ẹ̀yọ́ wọn kí ló ń pè mí náà. Gbẹ́jọ́. Ẹ̀wọ̀n jẹ́ ti gbọ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn gbégbègbè. Gbẹ́jọ́. Ẹ wá fún mi give and take. Ọ̀gá yín mò ń bá sọ̀rọ̀. Àtẹ́lá ti lè pe gbẹjọ́ ẹ ti pè àárọ̀ nìyẹn. Gbẹjọ́. Ó ga ó ti yé mi. Ẹ̀gbọ́n kí ló bá fún yín mu náà? Kí ló bá fún yín mu? Ó wà nílẹ̀ ẹ̀gbọ́n. Wá o, mi ò kí mú àwọn nǹkan báyìí. Ẹni máa tẹ̀. Máa tẹ̀. Ẹ̀gbọ́n tó bá fẹ́ kò sí ọ̀kan, ó wà nílẹ̀ ẹ̀gbọ́n. Ẹ kọ́ fún mi máa tẹ̀. Ẹ jẹ́ kémi gan kí n sinlé kí n tẹ́ sílé báyìí. Ẹ mà kò sí problem ẹ̀dá kọ́ fi lè gà sọ̀rọ̀ náà tó bá yá ọmọ ọgbọ́n máa lọ lóra. Òun rèé. Ẹṣin dúdú. Ẹṣin dúdú. Ẹṣin tó máa gbé débẹ̀. Mo pupa nọ́mànọ́mà, ẹ jẹ́ kí n tẹ́. Ẹ kúkú gbé mi débẹ̀ jẹ́ n tẹ́. Ìyẹn lẹ fẹ́ àbí? Mo fẹ́ tẹ́. Ìyẹn lẹ fẹ́. Ẹ kò sí problem náà. Àpà máa tọ́ka.
ṣe wà pa. Wow, okay. Báwo everything? Fine. Well, anyway, Kara, ó yẹ kó tètè ṣe yes fún láti ìjọ tí mo ti ń disturb ẹ. Mo ní tàbí burú kan báyìí. Well, ó yé mi lọ, you understand? Ìwà obìnrin ni. Kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe tẹ́ni kọ́kọ́ ṣe iṣẹ́ obìnrin. Ṣé you understand? Kara, nígbà máa mo believe mo understand nǹkan tó ń ṣe, so máa wọ̀ fún mi ní contact. Okay. Thank you. Welcome. I'll give you a call. All right. Yeah. Ó dá mi lóhùn. Ó jẹ́ kí n máa fún yín tó yẹ fẹ́ kí n máa fún yín nọ́mbà. Ṣáà dá mi lóhùn jàre ọjọ́ ń lọ. Aláì àtúrí ilé ọ̀rẹ́ ìjọba kò sówó kò sílẹ̀ kò sówó kò sí foundation àfẹ́ni tó bá máa kú ọmọ ò ní fẹ́ kú. Ó ti yẹ igi ìwà mọ̀yàn ìyàwó mọ̀ sọ̀rọ̀ ni wọ́n fi ń ṣe ilé ayé. Ó ti yẹ ṣáà mọ̀ pé àwọn ò sí fún wàhálà o ọtí wàhálà bá dé ìyá welcome náà ni tó bá ti yín gbàgbàgbà ká yín gbogbo síbẹ̀ ìyá kò ní bàjẹ́. Bígì ó ti ń lọ fà má ṣe sùúrù àlàyé wà lórí ìjókòó ṣó mọ̀ ni ẹni abárábà òun ni bàbá. Oya gbẹjọ. Wá gbẹjọ ṣé ìwọ ló fẹ́ máa pàtàn fún bàbá ni pé ẹni abárábà ni bàbá. Mo tó bẹ́ẹ̀ o bàbá mi. Irọ́ ìsábà pé nǹkan ìṣòro ní ṣògà abẹ́tẹ̀ TV àti tọ̀hún náà ó di wì orí òkè àpálọ̀ ló ní ibẹ̀. Ó máa là ó. Wálé. Ẹ̀gbọ́n. What's up? Sorry, mi ò mọ̀ kó lálejò. Ẹ̀gbọ́n. Okay, I'll come back. Sorry, guy. Ọ̀gá ọ̀gbẹ́jọ́ kò sọ pé wọ́n náà ti ń tẹ̀ka ilé ìjọ wọn tẹ́ pé wọ́n máa ń pè sí mága àbí tó máa ń sanwó yẹn. Àbọ̀ ẹjọ́ máa yí o àbí kí wọ́n máa ń pè wọ́n tó máa ń sanwó mága yẹn. Ọlọ́run bàbá. Ìjọ wọn TV. Ìkan náà tó gbégbéjó ga nìyẹn. Àbí tó. Àṣírí wà jáde ọmọ ẹ̀ àmúṣèlè léyìí ó ti yẹ o má tẹ̀jú ilẹ̀ mọ́lẹ̀ àríbáwò. Sáàmì tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ mo ti bá a sọ̀rọ̀ mo ti jẹ́ kó mọ̀ mo ti gbé débẹ̀ pé wá wo tó bá lọ sí ẹbí tó bá lọ sí ẹni à bàbá mi kò sí ọkàn bàbá mi manova ni o. Ṣé o lè fẹ́ ṣiṣẹ́ nínú sáì? Bàbá mi mo sọ fún yàn. Sọ pé tó bá ti bẹ̀ ànábì abẹ́ o. Straight forward. Ẹ̀mẹ̀sìn gan tó bá ti ṣe pẹ́lápàlà. Lọ nìyẹn. Mo ti ṣí kíni ó kọ̀wé sí kúlẹ̀. Bàbá mi mo ti gbé débẹ̀ mo ti jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ pé báyìí tí kò bá follow rules and regulation ó sì tó kàn mí o. Tó rẹ mẹ́sìn gan lórúkọ ẹ̀ ló lọ bẹ̀. Manova to manova straight nìyẹn. Gbẹ́jọ́ ọ̀gá mi. Gbẹ́jọ́ sàánù bàbá mi. bẹ́tẹ̀ ìwọ ló ní kò sánìgbà tó lè bá a dùn. Bàbá wa Bígì. Aláì. Ta ló sọ̀rọ̀? Mi lè bá láti bo. Police station kẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí. Police station. Tí bó gọ́gọ́ lẹ pé. Okay, mo ń bọ̀ yìí. Irú wàhálà òní gbogbo eléyìí. Àǹtí mi, kí ló ṣẹlẹ̀? Àríwọ̀ yín mo gbọ́. Ọkọ mi wọ́n ló gbé, wọ́n ló bàbá kára. Kí ló ṣe? Mi kò yé mi, mo ìsìn náà mo ṣẹlẹ̀ sí Police púpọ̀ station. yìí. Police station. Police station èwo? Ṣé aláàjú ṣá? Oníkólóbó lọ́pẹ̀. Ẹ tètè máa lọ. Mo bọ̀, mo dẹ́kun sáré lọ. Mo lóhun bàbá Kálá. Ọjà olè kẹ̀. Bá ṣe ní ọjà olè ní o. Kódà ọjọ́ Monday tó ń bọ̀ iná lọ sí court. Ó lè tó bẹ́ẹ̀ ni. Ó lè jù bẹ́ẹ̀ lọ, my dear. Mo dẹ̀ máa ń sọ fọ́kọ àǹtí mi. Ẹyẹ rajọ pọ̀, wọ́n tún ti rọjò lè báyìí. Kí la fẹ́ ṣe báyìí?
ìfẹ́ mi ọkùnrin kò máa jókòó ààrẹ jẹ́jẹ́ kó máa fi ti ẹ̀kọ́ bá mi. owó náà ti máa fi jẹun wa láṣì ń kó wá. máa fi ti ẹ̀kọ́ bá tèmi. ìjọba mo ti ń ṣàdúrà mi ìṣàdúrà kí n pọwọ́ ẹjọ́ rí ó kàn fi ti ẹ̀kọ́ bá tèmi. orí kan tó wà bẹ́ẹ̀ fojú mi rí báyìí. àǹtí mi ẹjọ́ wà lọ́wọ́ yín torí tó bá bí ká sọ̀rọ̀ ọkọ yín náà ní jẹ́ àsọ ẹ máa ṣe òṣèbó ti délẹ̀ báyìí. wá ọ̀rọ̀ kọ́rọ̀ ló ń jáde lẹ́nu ẹ̀. blame torí mọ́mì náà. ọ̀rọ̀ kọ́rọ̀ ló ń jáde lẹ́nu ẹ̀. ó ti sú mi àwọn náà fà á ọkọ ọ̀tù. ẹ gbà mí kí ni títí ẹ lọ. mi lọ́jọ́ àwọn olùmọ̀ràn in fact ń gbọ́ wọn lọ sí court ní Monday. Are you for real? Court? Kí ló dé? Ilé wa ga o. Ga. Omi ti ń sáré káàkiri látijọ́ yìí. Èyí owó ààrí, èyí lọ́yà tó dájú ààrí gbà fún mi. Ìwọ náà máa ṣàánú wa báyìí o. Kí ló dáwọn náà fi lọ rajà olè torí Ọlọ́run? Ọlọ́run ṣàánú wọn, Ọlọ́run máa yọ wọ́n kúrò nínú gbogbo eléyìí o. Mi ò bí Ọlọ́run bá yọ wọ́n nílé bí wọ́n máa gbọ́ràn cause wọ́n ti sọ. Má sunkún ọ̀rẹ́ mi pẹ̀lẹ́. Ọlọ́run á yọ wọ́n kúrò nínú ẹ̀ ṣó ti gbọ́. Àwọn náà máa fi eléyìí náà kan gbọ́ ni. Wọ́n ní ṣòro ẹ̀ wò. Hello sir, bá ṣe débi tí wọ́n fi máa yẹn sí báyìí àdúgbò ti kú o. The man has give up o, mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe, ó ti kú o. Bá ṣe ní ká máa bọ̀ wá court láàárọ̀ yìí ló kù. Okay sir, ó dàbọ̀ sir, all right sir. anything tó bá need máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ lọ. Okay. I will do everything. Are you sure? Gara, ṣé o lè rí mi? Tó bá tètè owó mi lówó náà, nǹkan tó ń wọ̀ ní. Okay o. Máa mọ mi, get I don't mind my behavior, my attitude. Ṣé tí mo ṣe ló wà láti nǹkan tí mo ṣe? That's no problem. Get I'm watching again. I know. Sure. Feel to one. Hey! Just very. Ọkùnrin. Ẹnu yìí ti dùn jù. Count me out. You see me. You want to hear what you will be. That's better than to be me they give up. So what about being continuity of sharing something like that to give up? Love only take over what is going to love and so that it's really up to date. Cute. Right? Mostly again, I need to watch some people should get. Okay. I love you so much. Thank you. Carl, sorry, who is this? It's nobody. So, okay. Yeah. It's nobody now. Trust me. Just a random guy. Seriously? You should trust me. I do trust you. You have to move you the way I was ready to post it. No. Come. Which one you need start up? Wow. Come look for. Je vais que j'ai sur toi. Do you trust me? I do that. I trust you. No worry. I believe you. Do you know what is sweet? On you, I feel.
àkọsáwọsọ kò sí nǹkan tí fẹ́ lè ṣe ẹni bìlíbi kò má wò ó ní tí tó bá fi kò ṣe sórí fún mi. Thank you. Kara. Sleep my bed. One person is not a customer. Thank you. Ẹ̀rọ̀kùnrin máa ń dùn. Come to my house. Please, no. Slow. Miss Wai. Bẹ́ẹ̀ yọ lọ, màá mi lé ẹrú kan bọ̀ lọ́wọ́ lókun. Wọ́n tún ti múlẹ̀. Bẹ́ẹ̀ ni bí wáyé kí n. Mi ìgbọ́ mi sọ tó dé fún ẹ. Ṣé orí mo sì tẹ̀ lọ́wọ́ mi sọ? Báwo lè dùn lọ? Mo sì tẹ̀ lọ́wọ́. Báwo lè dùn lọ? Ó dàbí mo wà ní Paradise. Pátápátá yìí. Jáde. Wà ókè. Tó bínú pẹ̀lú bàbá ẹ̀. Not bad. Ẹ ṣe. So, I think we should just go out. Not us go out. Okay. Let's just grab that. Alright. Come. Yeah. Mo bọ̀. Ti yóò mú mi. Báwo ni? Ẹ̀wọ̀n mi wà ókè o. Kí ló ṣe ẹ́? Nígbà ilẹ̀ wà. Fẹ́ fọ̀rọ̀ kan lọ yìí. Ní ọ̀rọ̀ owó ni. Ní guy kan West ló máa. West. West. Ẹ ń gbóòrò èmi kó bá tó máa wá sí ìgbà ọ̀rẹ́. Ó ní. Kí ló ṣe? Ẹjọ́ mẹ́ta yóò ń disturb mi wọ. Mo fẹ́ kẹ́ advice mi ò bóyá kí n gbà fún àbí kí n má gbà fún mi. Nǹkan tó mi máa bèrè lọ́wọ́ ẹ̀ ní pé jẹ́ o láìkẹ́ àbó láìkẹ́ má parọ́. Mi ò láìkẹ́ àbó láìkẹ́ ẹ̀. Máa sọ fáǹtì mi tó bá ọ̀yà sọ fún mi láìkẹ́ àbó. A ní kò sọ̀rọ̀. Ẹ̀gbọ́n ti kú bíá pé mo láìkẹ́ bẹ́ẹ̀ yẹn náà tàbí pé bí àmì láìkẹ́. Àmọ́ jẹ́ mọ́ pé mi mọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n wá tó bẹ́ẹ̀. Yẹ́nì lọ láìkí ẹ̀. Kí ni? Torí nǹkan tó mi máa sọ fún ẹ gẹ́gẹ́ bí obìnrin. Ọkùnrin wọn ní kinní yìí lórí o. Ọkùnrin àwọn ọ̀nọ́run ó ya wèrè gan-an. Wọn ò dá kọ́bọ̀. Orúkọ wọn nìyẹn. Ìwọ bòdè ṣe wà yìí, ìwọ náà ò kí ń ṣọmọdé. Ò kí ń ṣọmọdé o. Sórí tó bá rí pé ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí ó tẹ́ ẹ lọ́rùn tí ó dẹ̀ nípa ẹ lára gọ́ọ̀ sọ̀rọ̀. Nǹkan tó mi máa sọ fún ẹ nìyẹn o. Ọ̀bẹ wà lọ́wọ́ ẹ, iṣu wà lọ́wọ́ ẹ, bá ṣe wọ̀nyí kò ṣe ṣe. Ọtí tèmi ní pé
ṣe nǹkan tó jẹ́ wípé kò ní pẹ́ lára ṣé orí tó bá kọwájú sí ẹ kò ta tó bá tún kẹ́yìn sí ẹ kò ta tó bá wá kù wọn nìkan kò tẹ́ra rẹ pa ó ń gbádùn géèmù yìí. Sista mi wàá bá mi dá lójú alájà ẹ̀ alájà kọ alájà sáré àti mi kan mo bọ̀ gbádùn kínní gbádùn ẹ̀ bàjẹ́ mo láìpẹ́ mo láìpẹ́ àti mi wọ́n máa padà lọ lẹ́yìn máa lọ gbà náà nù. Ọ̀rẹ́ mi ṣe wà ókè. Mo wà ókè o. Ìgbà tí mò ń bọ̀ mo tiẹ̀ pàdé ọ̀gá wa. Ní kí wọ́n àwa kúkú ti free lọ́dọ̀ ọ̀gbọ̀n mi ṣáà kí wọn. Ó ṣe jàre. Kò tọ́pẹ́. Kójọ́ mẹ́ta ò tí wàá fẹ́ yọjú sí kí ló ṣẹlẹ̀ sí kò ṣe é ni. Wọ́n náà mọ̀ ọ́ máa travel lọ sọ́ọ̀n lọ síbí báyìí. Nípa ilẹ̀ Àjàlá travel. Orí ìkẹ́ bí láì orí ìkẹ́. Wọ́n lọ kọ́. Wọ́n ló ṣàfihàn ní plug yẹn náà. Ó tẹ̀ fẹ́ béèrè kan lọ́wọ́. Kí ló fẹ́ béèrè? Kò lè náà. Ókè mo gbọ́ ọ. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìwà àti díẹ̀ kọ̀ọ̀la ṣé ẹ̀ ń fẹ́ra? Kí ló dé kí ló tó ń béèrè? Ó mọ ìdí tí èmi fi béèrè ni wípé ó mọ̀ pé ọmọ West bí o ṣe ń gbawó lọ́wọ́ ọmọ West tó ń kó fún díẹ̀ kọ̀ọ̀la torí ẹ̀ mo ṣe béèrè ó jẹ́ mọ̀ pé ọmọ West ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ni ṣó mọ̀ ó yẹ wọ́n máa wá sọ́dọ̀ àìní ìjẹ́ fẹ́ problem mo ṣe ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ sí yẹn ṣe bí èmi mo ti fẹ́ fẹ́ pa òun ló dẹ̀ lówó tó ń kó fún mi òun ló fẹ́ náwó náà èmi dẹ̀ mo wó gbà so àtẹ̀tí mò ń kó fún àtẹ̀tí mò ń gbó lọ́wọ́ ẹ̀ ṣáà gbójú bẹ̀ ṣáà fi bẹ̀yẹn kalẹ̀ ọ̀rẹ́ mi. o ṣíọ mo ṣíọ ní padà sọ́dọ̀ rẹ̀ gan-an gátà ọ̀sọ̀ tó ṣe kalẹ̀ jọ. nígbà tí mo ti sọ pé mo rọ̀gà ọ̀gá mi ní búkì wo bó ṣe tó bó kí ni wọ́n á wò tó ṣe kí wọ́n máa gbẹ ni. alábòsí ni wọ́n. alábòsí ni wọ́n o. mi ti gbà fún bàtọ̀ gáyìn rárá mi láìka wọn mi ìgbà. There is something wey you just dey do me, 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 do me. Emi Trabaye, I sing this song for you. You are the love of my life, my life. Baby, dance to my tune, dance to my tunes. Shade, dance to my tunes. Dance to my tunes. My Mona Lisa, Mali on my time, if you do call up you, she go for me. Where you want to leave, me I want to be around anywhere where you be on my time. You're my time in my head, oh. You're my time in my head, oh. She go for me, I cannot even let you. Me I want to be around anywhere. Ah yeah 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 yeah. Say ah yeah me you ciao, baby come around now, 'cause I need you now. Oh oh. Ah yeah 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 yeah. Say ah yeah me you ciao, baby come around now, 'cause I need you now. Oh oh. Hello baby, hi hi. What I up to? Hi. Jẹ́ ká ṣeré o, ká wá lọlé o, ojú tì mí. Ẹ máa káàbọ̀ ànágbó ẹ rọra o ẹ̀lẹ́ wọn fámìlì kọ́ dáadáa àti mọ́mí ṣọ́wà dáadáa ṣọ́wọ́ náà yá. Báwo ni iṣẹ́? Ṣe ojú ó fariwo sí. Bẹ́ẹ̀ni, àbúrò mi ó mójú lọ sọ́jà. Èmi ló jọ. So, ẹ introduce ara yín ká mọ̀ yìí. Orúkọ mi ni Jẹ́kọ̀lọ́lá Williams. Jẹ́kọ̀lọ́lá Williams. Okay. So, ọmọ ìlú wo ni yín o? Ọ̀yọ́ State. Okay. Ọ̀yọ́ ní sàlẹ̀ ìbò lọ́yọ̀ọ́. Èkó ilé. Yìí. Ẹ káàbọ̀ sílé wa. Báwo ni jíjẹ mi? Ẹ wo kẹ́tẹ̀ tó sọ̀rọ̀ jíjẹ kẹ́ tó sọ̀rọ̀ mú. Èmi fẹ́ bá ọkọ àbúrò tèmi sọ̀rọ̀. Níbí àbí níbo? Níbí báyìí ni. Ọkọ̀ ìṣòro. Kí lẹ pé Williams àbí kí lẹ pé? Díẹ̀ kọ́lá olúwa àǹtí mi. Ìyàwó ṣe rí ọmọ yìí púpọ̀ ní lọ́wọ́ wa. Ọlọ́run bá mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi tọ́jú ẹ̀ gidi gan o. Ẹ wò kò gbọ́dọ̀ tí ń rí jù bàtẹ́ wá mú lọ. Ó gbọ́dọ̀ ó ti yé mi. Kò gbọ́dọ̀ dúdú. Èmi bọ́lá ọ̀ṣẹ̀ dé mi dédé. Bọ̀ ohun ìyá gbọ́dọ̀ jẹ́.
Lè gbọ́dọ̀ fọwọ́ kan. Ọ̀nà ọmọ wa o. Ṣé ti ẹ̀ rí? Ẹni pé bárò mi ṣe ń sọ̀rọ̀ yìí tó sọ yẹn ó dùn mọ́ mi nínú. Mo fún láyè kó sọ nǹkan tó fẹ́ sọ. Ó tọ̀rọ̀ ló ti sọ yẹn o. Bọ́mọ yìí ṣe pupa kò gbọ́dọ̀ dúdú. Bẹ́ẹ̀ni. Ojúkun ẹ̀pà, ojúkun èrè ni. Kò níwájú kò dẹ̀ ní lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Òun nìkan náà. So títọ́jú yẹn kí máa wò báyìí kínú mi dẹ̀ máa dùn ni. Èmi ló jẹ. Ọlọ́run mi lọ́wọ́. Àdúrà yẹn gbogbo ní kókó. So ẹ já wá padà sórí jíjẹ àti mímu. Ọkọ ìyàwó. À ń bọ̀. Let's go. Kó o tíṣẹ̀ dáadáa o. Okay. Bukola sọ̀rọ̀ mi gbé ni. Mo pẹ̀ ẹ̀gbọ́n mi. Ó ga ọ. Ẹ má bínú jàre. Ó kàn gbómi wá nílé lásán ó pọ̀ lọ́lọ́lọ́ bíi. Bí o ṣe jàre. Ṣé jàre? Ṣó tutù? Wọ́n á kí o. Ẹ̀jẹ̀ mi jí sí. Kí ló tún ṣẹlẹ̀? Kò sí nǹkan kan, kò sí Ọ̀rẹ́ nǹkan àwọn ọ̀gbọ́ ẹ̀. kan. Ṣé mo wá ọ̀rẹ́ mi kára? Mo mọ kára kí ló ṣe? Ó fẹ́ ṣe wedding. Irọ́ ni o. Ṣé mo máa fún yín lófin? Kára fẹ́ ṣe wedding. Of course. Ṣé pẹ̀lú ọmọ West náà? Ọmọ West bíi ti báwo? Báwo lẹ ṣe máa ń ṣe báyìí? Jọ̀ọ́ ta ló wá ní fẹ́ o? Díẹ̀ Kọ́lá ni o. Tiepo Kọ́lá. Of course. But ẹrù inú obìnrin máa ń bà mí o. Kí la tún ṣe báyìí o? Kí làwọn obìnrin ṣe o? Ẹ dé ẹ̀gbọ́n mi o. No, pẹ̀lú gbogbo owó tí kára gbà lọ́wọ́ ọmọ West. So Tiepo Kọ́lá ló fẹ́ báyìí. Yes now. Kí ni? Ẹ̀yin kan máa wá ń jọ yẹn. Wá bọ̀. Ẹ ṣe ní wá. Mo jẹ́rìí ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí náà kò lè sẹ́yìn yẹn. Èmi bí ti bá wo. Ó máa mọ̀ ń pa ẹ̀. Èmi ò mọ̀ ń pa ẹ̀ o, ẹ dé o, mi ò mọ̀ ń pa ẹ̀ o. Bukola o sure. Yeah, of course. Mi ò mọ̀ ń pa ẹ̀. Wọ́n ríra wọn náà fẹ́ra wọn, wọ́n jẹ́ láìka ara wọn. Mo jẹ́rìí ẹ, wọ́n ríra wọn náà fẹ́ra wọn. Ẹ nà. Wọ́n dẹ̀ láìka ara wọn. Ìfẹ́ ni nà. Ìgbẹ́jọ́ lọ ẹjọ́ bọ̀ náà ni. Of course now. Ìjọ yẹn ó máa bad gan. Ẹ má wọ̀rọ̀. Kò sí problem. Ọlọ́wà bá yín ṣe o. Àmì o. Tí ń gbèjì látàrí pípa ẹ̀. Lórí mo ní kó bá mi ṣeré sí ó dẹ̀ ló sáré gùn mí bẹ́ẹ̀. Kí ló tún fẹ́ náà? Ẹ máa ní sùúrù o. Oúnjẹ ni náà. Normal food ẹ̀ ní èwo ni ó dẹ̀ sáré bẹ́ mọ́ mi bẹ́ẹ̀. Kí wẹ́ fi tẹ́ ẹ lọ́rùn? Ó ní kí n bẹ ṣeré, mo bá ẹ ṣeré, o tún complain. Kí ló ṣẹlẹ̀? Mi láti mú mi ṣe kí mò ń complain bọ̀ bí bẹ́ mọ́ mi ẹ̀ máa fẹ́ ti nǹkan tó máa dánmọ́. Nǹkan tó máa dánmọ́. Àtọ̀rà ẹ̀. Ṣé ó náà máa tán ra ẹ̀? Yeah, who is that? Kitchen. Who's there? Kitchen. You sure? Ó lè jẹ́ bọ́ fún wa ní. Just check out there. Ó tí rojú ìrì ó bá pàdé rárá lọ́gbẹ́jú ìṣògà abẹ́tẹ̀ tv àti tọ̀hún náà ó di wì orí òkè àpálọ̀ ló ní ibẹ̀. Ó máa là ó. Wálé ẹ mọ what's up? Sorry mi ò mọ̀ kó lálejò. Ẹ gbọ́ orúkọ ló yà wá ní àkùnbà. Sorry guy. Ọ̀gá ọ̀gbẹ́jọ́ ò sọ pé wọn náà ti ń tẹ̀ka
ilé jẹ́ wọn tẹ́ pé ló máa ń pè sí mága àbí ló máa ń sanwó yẹn. mo ti rántí. Rántí bàbá ẹjọ́ ìṣáájú. àbí. òun náà ni bàbá. ló ń bá mi gbéyàwó. rárá o ṣe ìyàwó yín ni o. ẹ̀yà ni o. Shut up! Yes, sir. Lè jọmọ nílẹ̀ o. Yes, sir. Lè jájagun gbadé. Okay. Èmi ìsìnbà 120. Jagun balẹ̀, jagun gbadé. Mo ti mo kàwé o. Mo kàwé! Lọ sùkúl mo wà ní kétẹ̀. Future partner mi nílé yìí. Housewife mi. Ìjẹ́jú bẹ́ẹ̀ fẹ́ fi ṣe ìyàwó lọ́dẹ̀dẹ̀ mi. Àwọn olórí láàfin. Wọ́n á sọ pé ara wo fine. Bí fine boy ní ẹ̀ ló fi gba ìyàwó lọ́wọ́ mi. Apá ẹ̀ máa pa fine boy. Ẹjọ́ ìṣàánú mi. Ọmọ ẹjọ́ ẹ máa dé kí n kú. Mo jẹ́ bẹ́ẹ̀ ayé mi. Ṣé sẹ́la o lè kọ̀ndẹ́mù ẹ̀ o lè má pa ẹ̀ máa pa ẹ̀ sáyé. Ó ti yẹ. Ìṣàánú mi. Yes, sir. Olórí bàbá. Ó ti yé yín. Ó di ayé tí lọ́pọ̀ ọ̀nà ayé lóòsì. Nǹkan tó fẹ́ kí n ṣe lẹ́yìn ẹ̀ ṣe wá bí ẹ kó rí o. Èsì gbogbo kan tó bá wù ní kẹsì. Bílẹ̀ jẹ́ kó ṣe kó bá wù. Ìdè kó wá jù mí. Dídá sáká. Dídé ló bá wọn. Sáyọ̀. Dídé ló bá wọn sí ilé. Apá ẹ̀ máa sábú. Òkú sára jẹ́ gbèsè wọn lọ́dún ṣe. Lórí bẹ́ẹ̀ ni. Mo jẹ láàgì bó ṣe ń sunkún máa gbomi jẹ lójú èmi gangan. Ayé tí ìfẹ́ tí mo ní sọ́mọ́ mo fẹ́ jẹ́ kí n máa sunkún. Ìfẹ́ tó gan. Mi ní pa mi ní ṣe ẹni tí fún mi lè hot feelings ẹ̀ oríṣi mo nífẹ̀ẹ́. Bàbá nice gan. Òbí ojú sókè ó dájú ó bàbá kí ló ń ṣe ẹ́ tó ń pọ̀ tó ń pọ̀. ẹ̀rín ẹ̀dá ọgbà I love you so much. ọgbà I love you so much. àbí o love mi ni àbí ilé mo fẹ́ kí sẹ́ńtà ni o tó náà ti kí sáré tú dáadáa. Yoga! Ayé tí bàbá ó ti yé yín onígbà yìí tó ń fi yé ṣọ ó ti yé yín bẹ́ẹ̀ àmúwò fún un. Ẹ ti dẹ́mu! Àdúró dígbì. Lákọ̀ọ́lẹ̀ dúró bíbọ̀. Ọ̀yọ́. Ìwọ́n kọ̀. Ṣẹ́rú wà lọ́wọ́ ẹ̀. Ara bá mi. Àgbàdo ìbílẹ̀. Ọ̀yá náà. Òṣìṣẹ́ ló bá kọjá. Àmọ́ àtẹ̀kọ́ mú bá ní ìṣù. Níbo? Ó ti yẹ. Ìfẹ́ ayé mi. Ẹni tí a kọ́ mi. Lápẹ́ I love you so much. Speak out! Ó ti yé yín sí. Yetty. Akọ̀lù wà bíbọ̀. Ìyá kí ni ìjẹ gáàjì. Bye boy. Ọkọ ìyàwó. Ojú mi àwòrán tẹ̀ tún lọ. Ó kà ló lọ sí. Ààrẹ kà. Ó tún. Ọ̀gbẹ́ni jókòó. Yáyáyá. Jókòó. Yáyáyá. Tutọ́rẹ́. Mo lè ní fún ẹ lọ́dọ̀. Bàbá ẹlẹ́rọ̀. Adébùkà tipátipá. Ojú bá máa sọ̀rọ̀. Just calm down. Calm down. Mo ti gbá. Mo ti ká. Odidi ọmọ. Àwọn rèé. Calm down. Ẹ ti pè wá. So á dáre fún aṣẹ́wàṣe.
Officer. Yeah. Good morning. Sorry, ṣebí ẹ̀yin ni ọ̀rẹ́ Kára. Bẹ́ẹ̀ mi lọ̀rẹ́ Kára. Bẹ́ẹ̀ ni, òun ni ẹ mú dáadáa kó wọn àwọn méjèèjì ẹ kọ́ wọn. Ẹ jọ̀ọ́, níbo ni Kára wà? Mi ò mọ ibi tí Kára wà, Kára. Mo jẹ́ sọ fún o, wá OmoWest. Who is OmoWest? OmoWest èwo ló sọ? OmoWest kan náà ni. So, you know who is behind OmoWest? Okay, àwọn ènìyàn. Ẹ kọ́ wọn. Ọjọ́ lọ́wọ́ àti ọmọ èèyàn kan lọ́wọ́ àti mi. Ẹ̀lẹ́ máa kú sí. Ẹ̀ní pọ̀. Ẹ̀ní pọ̀. Géètì wọn náà lọ́wọ́ láàyè. Bó làwọn ẹran gbà lọ báyìí sí? Èyí oúnjẹ ta ní kélé gan-an kó fáwọn ẹranko ṣẹ̀ gan-an. Èso oúnjẹ ń bẹ̀. Ìmọ̀ àtọ́kà. Bàbá. Alpha kí ló ń ṣẹlẹ̀? Ó fáwọn ẹran ló ń jẹ ni kí ló ṣẹlẹ̀? Àwọn ẹran tó wà níbàyìí ti ṣeré lọ, oúnjẹ gan ìmọ̀ tí mo gbé sí bàbá. Ìmọ̀ ibi tó wà, mo kàn ṣáà wò pé ibo làwọn ẹran yẹn wà. Ní sáré fún one or two bo bàbá mi mọ́. Ó dà pé ilé ayé ti ń ga jù ní ìlú àbí. Ó dà pé o ti ń ní liver. Ọjọ́ wà kí ló ń ṣe ẹ̀ rẹ̀? Hello, is this OmoWest? Gbẹjọ́ lélẹ̀ náà. Aláyé gbẹjọ́. OmoWest nǹkan. Mo lọ ti pẹ́ ní ìmùsùn OmoWest. A máa bèèrè nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi ló ṣẹlẹ̀. Ilé ìgbìmọ̀ ká àwọn èèyàn wá ló ṣẹlẹ̀. Sergeant. Ṣé mo lè fọ ọmọ ìyá? Mo bá àmà ní ìṣúlẹ̀. Màmá mi wá fún ọ. Màmá mi wá fún ọ. Hello sir. All right sir. Sir, mo ní láti sọ fún yín sir pé Gbẹ́jọ́ kan lára àwọn OmoWest bá tọ́ shot. Ó ti jẹ́wọ́ sir. Yes sir, ó ti jẹ́wọ́ sir. Ó ti jẹ́wọ́ àbẹ́tẹ̀ta ti máa arrest OmoWest gangan sir. So, mo pè yín láti lè gba order lẹ́nu yín sir because we are going there right away sir. Yes sir. Yes sir. Immediately. No problem, sir. Immediately. Okay, sir. All right, sir. Yes, sir. Orí ẹ̀ dànù. Bàbá tẹ̀ ń pa ọmọ wa. Sí kúlẹ̀ tàbí kí ló ń gbólúgbọ̀ ẹ̀. Obi. Báyìí ti sọ wá ní tọ́ọ̀. Ó fi wá ṣeré Williams àbí kí náà pè ìgbà Jésìf sáko ara ẹ̀ àbí báwo kí ló ń ṣe ẹ̀ kiri máa wọrí àbá ti pa ẹ̀ a máa gbé gáwá ẹ̀ ó fẹ́ kọ́ tó pè ní gáwá lẹ́dà ọ̀sà ẹ̀ ló ń jókòó gbọ́ pẹ́ lọ́fọ́ àbá ilé ọ̀kírun sí àlórí ni ẹ̀ ó ti yẹ ẹ̀mẹ́sì ń gàn ó ti kú ṣẹ́bí wà náà tó ń parọ́ fún un báyìí wá ń ṣe kí orí ẹ̀ yìí àmọ́ fáìmọ̀ látò tó wà lẹ́gbẹ̀ẹ́ torí mi ń kú fóun lè tó wá jẹ́bẹ̀ àti wẹ́sẹ̀ dànù mi ò lè gbélé ẹ̀ sà. Níbo nìyẹn. Ó báyìí. Relax. We are here to save you. You can see we are police officers. Okay, move this way. Sergeant David, call the ambulance. Are you leader?